Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ lónìí. Àfọpẹ́ fìyìn fògo fún orúkọ yín torí pé ṣé torí pé àánú yín dúró láéláé. Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobu, ṣùgbọ́n Ọlọ́run là ń gbàdúrà sí. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi. Ọlọ́run alààyè yìí tó dá ayé tó dá ọ̀run, tó dá èèyàn ní àwòrán ara ẹ̀. Ní orúkọ Jésù Kristi yóò tún dá wa lóhùn lónìí. Àwọn èrè tá à ń gbọ́ yìí mo ní kò tíì tó. Ìdí ẹ̀ ni wípé ẹ tí ì sọ èrè kó sú yín. Mo gbàdúrà ẹ̀rí tuntun yóò ti inú ayé yín bẹ̀rẹ̀ báyìí lórúkọ Jésù Kristi. A ó jọ máa yin Ọlọ́run. Ògo ni fọ́nà lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tó ẹ̀yin ọmọ Ọlọ́run, mo máa tún dúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ tí Ọlọ́run fún yín pé ká jọ gbàdúrà pọ̀. Lórúkọ Jésù Kristi. Bọ́lọ́run tí ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, àánú rẹ̀ yóò ṣiṣẹ́ fún yín lórúkọ Jésù. Ìfilọ̀ bí méjì péré ni mo ní, màá sì sáré ṣe nítorí pé iṣẹ́ wa tún pọ̀ lẹ́ẹ̀kan sí lónìí. Mo lè sọ gbangba fún yín, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fún àwọn conference committee wa tó fún wọn ṣe. Ọlọ́run nìkan ni mi ò tí ì mọ ọ̀nà tán gbé gbà. Torí ojú mi báyìí ni mo fi ka email tí wọ́n gbà ní venue tí a fẹ́ lò ní Boston Lakes Resort. Tí wọ́n sọ pé iye tá a ti gbà ò ní àǹfààní láti gbà mí, ṣùgbọ́n mi ò bọ́ ti ṣe o. Gbogbo àwọn tí ó book pátá wọ́n ti secure new contract pátápátá. Wọ́n send the information yẹn sí mi ní ọ̀sẹ̀ yìí, ó sì mú ọkàn wa yọ̀. A dúpẹ́ fún ẹ̀yin tí ẹ ti sanwó yín tán, a dúpẹ́ fún àwọn tí ẹ ti bẹ̀rẹ̀ sí san. Ọlọ́run á pèsè fún yín. Ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ fi kún, ṣùgbọ́n kì í ṣe ní. Mi ní sọ nǹkan tó jọ rárá lénìí. Ẹ̀yin náà á rí wípé ènìyàn ní ìṣòro ara ẹ̀. Mo kàn fẹ́ kẹ́ ẹ rí pé ènìyàn ní ìṣòro ara ẹ̀ ni, ṣùgbọ́n kì í ṣe ní. Lágbára Ọlọ́run, bí ọjọ́ bá ṣe ń súnmọ́ òpin ọdún yẹn, màmá ṣàlàyé ẹ̀ ká lè gbáradì dáadáa fún ọdún tí ó ń bọ̀. Ìfilọ̀ tí ó gbẹ̀yìn tí mo fẹ́ sọ fún wa lónìí ni pé ẹ má jẹ́ ká gbàgbé Abrahamic covenant wa. Fún àwọn tá a jọ ń ṣe tipẹ́, ibi tí àdúrà yẹn forí sọ ni wípé ọrẹ àkọ́kọ́ tá a máa ná, owó àkọ́kọ́ tá a máa ná, á wá jẹ́ ọrẹ fún Ọlọ́run. Tó bá ń tẹ̀lé program wa dáadáa, kò sí program tá a ṣe rí tá a wá ń kọ́ síbẹ̀ pé mú wá ràn wá lọ́wọ́. Kò sí program tá a ṣe rí láti January wọ December. Ṣùgbọ́n ṣe December yẹn mo ti sọ ìtàn báwo ló ṣe bẹ̀rẹ̀ gan. Ẹlẹ́gbọ́ má dùn mí o, bẹ́ẹ̀ ṣe wò mí bẹ́ẹ̀ yẹn. Arákùnrin yẹn wo ojú, ó yọjú ní mo sọ tán kẹ́ bẹ́ẹ̀ ni mo sọ severally bó ṣe bẹ̀rẹ̀. Tí n bá dẹ̀ rí àǹfààní kan, ó dà bí ẹnìkan ṣe ń tara níbí, màá jẹ́ kí n sáré sọ díẹ̀ ń bẹ̀. Ṣé rí Abrahamic covenant yìí, ọmọ wa kan ni, ọmọ kékeré lọ́mọ yẹn gbà yẹn. Ìkànnì àwọn ọmọ wa, ọmọ bíbí wa. Ẹ̀rí àparí program crossover ní ọdún yẹn lọ́hùn. Ẹ̀rí nígbà tí àwa jí ní àárọ̀, àti délé àti sùn, nígbà tá a máa jí láàárọ̀ báyìí lókàn kókó láàárọ̀ kùtùkùtù, ṣé kò sí? Ó ní dádì òun fẹ́ rí yín, wọlé. Ló wá wọ yàrá mi, ó dẹ̀ mú envelope yẹn jáde ló nà sí mi. Ẹ̀yin wá kúnlẹ̀ ní kí n pray fún un. Mo ní kó dìde, mo ní kí ló dé? Ó ní rárá. Ó ní akọ́ ẹ̀kọ́ kan, ìyẹn wá refer sí Bible study wa kan tá a ṣe, tí mo fi sọ pé Ọlọ́run kọ́ ló ní idea tithe, Abraham ló ní idea tithe, òun ló kọ́ sọ pa. Ọlọ́run kan adopt ẹ̀ ni pé irú èèyàn wo leléyìí. Ọlọ́run dẹ̀ bẹ̀rẹ̀ sí bùkún àwọn èèyàn nípa ẹ̀. Abraham ló sọ pé òun fẹ́ lọ ṣe ìgbà ìkó lọ padà, ìgbà tí wọ́n kó àwọn family ẹ̀ kan lẹ́rú. Onítọ̀nà bá ràn wọ́n lọ́wọ́ tóun bá rí wọn gbà padà, tóun bá kẹ́rù wálé, wọ́n á san 10% tóun bá kó yẹn, wọ́n á san fún ìránṣẹ́ Ọlọ́run. Ẹ̀rí ó ní ṣe bẹ́ẹ̀ yẹn náà ni ló lè ro bẹ́ẹ̀ yẹn. Ó ní ọkọ̀ kan wá rò pé owó tóun kọ́ máa ná pa jáde, òun fẹ́ ra búrẹ́dì, òun fẹ́ ra súwìtì, òun fẹ́ ra bisikíìtì, òun fẹ́ ra aṣọ, kó jẹ́ Ọlọ́run ló máa kọ́ náwó fún lọ́dún yẹn. Mo wo ọmọ yẹn báyìí, ẹ wò níwájú Ọlọ́run àti yẹn mo gbà ó. Torí mi fẹ́ dí ìgbàgbọ́ ẹ̀ lọ́wọ́, mo dẹ̀ gbàdúrà fún.
ṣùgbọ́n kìnìkan la notice nínú ayé ọmọ yẹn àwọn ọmọ wa kò sí ìta láìkì jura wọn lọ o ní àwọn kì í ṣe yẹn ní family wa o kò sẹ́yọ kan báyìí tó bẹ́tà ìkejì ta ẹgbẹ́ àìlè ní àmọ́ tó ń pè ní favourite ṣùgbọ́n mo wo trend ọmọ yẹn ó ti ní agbára jù dòní mo yẹn bá yín sọ̀rọ̀ mi ní sọ́kọjá yẹn ẹ̀rí mo wá dé church mo wá ṣàlàyé pé ní ọdún tó ń bọ̀ ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ ṣe kíní báyìí mo wá ní kọ́ ọmọ yẹn sọ testimony ọdún yẹn ẹ wo àwọn yẹn lanu lẹ̀ ní o bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn gbà yẹn Abrahamic covenant adẹ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́rìí sí káàkiri àgbáyé pé Abrahamic covenant yẹn ó help wọn o bẹ́ẹ̀ ni iṣẹ́ rí tí ìgbé ayé wa tó bá challenge Ọlọ́run oh God kò sí nǹkan tọ́lọ́run lè fi ayé ẹni bẹ́ẹ̀ dá lára máa ń sọ fáwọn èèyàn pé ó rọrùn láti sin Ọlọ́run so mo rọ̀ wá tọdún yẹn jẹ́ ká ṣe dáadáa o kì í ṣe bálabàlá o ká pinnu pé nǹkan báyìí òun náà ni màá fi ṣe bá a ṣe ń ṣe lọ́dọọdún nìyẹn Abraham covenant 31st of December òun la máa ṣe ti ọdún yìí kò ní dàbí tọdún tó kọjá o Abraham covenant ó kà wá mọ́ London ńlẹ̀ ṣe bó ṣe rí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n eléyìí ò kà wá mọ́ London ó ti kà á mọ́ abúlé wa bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ la ṣe máa ṣe so ó máa farahàn ní YouTube àti orí Masigate àti orí prayer radio YouTube àti prayer radio ó wá ṣeéṣe kó jẹ́ pé inú studio ní fídíò lẹ́tí máa rí ní YouTube ó ṣeéṣe bẹ́ẹ̀ pé inú studio la máa wà tí a ti máa ṣe tó máa jẹ́ bá ṣe ń ṣe programu PrayerLife yìí so ó máa lọ tá máa tún sí prayer radio lórí website wa àti YouTube a máa lọ papọ̀ ní àkókò kan náà ní agbára Ọlọ́run mo sì gbàdúrà 2025 Ọlọ́run ti sọ fún wa o yòówó ti sọ fún wa year of àti ń sọ o Ọlọ́run á jẹ́rìí ara rẹ̀ ní ọwọ́ agbára lórúkọ Jésù nínú ayé wa ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ lónìí ń tà ìṣẹ́lẹ̀ la pè ní El Roi Ọlọ́run tí ó rí El Roi the God who sees Ọlọ́run tí ó rí ṣe rí orúkọ yẹn El Roi kò yẹ kó yà yín lẹ́nu pé aláìgbàgbọ́ òun ló fún Ọlọ́run lórúkọ yẹn ẹ̀jẹ̀ sáyé sọ̀tàn ẹ̀ ní ṣókí ká tó wọnú àdúrà dáadáa ṣe nígbà tí Sarah ìyẹn ìyàwó bàbá wa Abrahamu nígbà tí ò rọ́mọ bí ó wá tẹ̀lé àṣà àgbà yẹn ẹ̀rí máa ń sọ fáwa kìrìsìtẹ́nì pé bọ́ ṣe ń ṣe nílùú ìní kò kàn yín ó mà ṣe o mo gbọ́ ọ̀rọ̀ kan ní ọdún tó kọjá inú mi dẹ̀ bàjẹ́ nígbà tí pásítọ̀ yẹn tó sọ fún ọmọ ìjọ pé ẹ̀yin òríwé gbèlú a máa ṣe arranged marriage ni madam yẹn ló ń sọ fún pásítọ̀ òun wípé arranged marriage kẹ̀ pásítọ̀ Sam mà ti kọ́ wa lẹ́kọ̀ọ́ yẹn pé arranged marriage àánú àwọn yẹn máa ń ṣe mí nì ẹ̀ tó pé wọ́n wá nǹkan wọn làwọn dọ́gbọ́n sí òun ló ṣe màmá yẹn àṣàlù wọn ni ó ṣe kó jẹ́ pé àwọn ọ̀rẹ́ ẹ̀ kan tàbí family sọ mú kan nu ẹrú ẹ̀ kọ́kọ́ ẹ jókòó tì wàhálà yẹn àṣì ń bá yí dòní mo ń sọ fún wa bẹ́ẹ̀ èèyàn bá ti yà kúrò ní ìpinnu Ọlọ́run ó máa yọlẹ̀ in one way or the other kò ṣeé ṣe ẹ̀rí wọ́n ti gbàgbé ohun tọ́lọ́run sọ wọ́n fojú ara wò nǹkan tí Ọlọ́run sọ̀rọ̀ yẹn fojú ara wò kí ni yẹn máa ń yà mí lẹ́nu ẹ̀rí Sarah wá fún ọlọ́ba Abraham ó jẹ́ kí n fún ẹ nìkan náà àwọn ẹrú mi kó fún lóyún so tó bá ti bí ọmọ mi náà kú ni gẹ́gẹ́ bí àṣà gẹ́gẹ́ bí ó correct pa bí àṣà ìgbà yẹn ni ẹ̀rí bẹ́ẹ̀ náà ló dẹ̀ mú Agáì mú fún ọkọ ẹ̀ gbàtà Agáì náà tó wà tí ọkọ ọ̀gá ẹ̀ tó ti ń wọlé wọ̀de ìwà ẹ̀ change ó máa rí bẹ́ẹ̀ ó normal gẹ́gẹ́ bí èèyàn ìwà Agáì change bẹ́ẹ̀ sì gbéraga ẹ̀rí Sarah wá sunkún lọ bá kọ ẹ̀ ṣe báyìí lọmọ yìí bẹ́ẹ̀ sì ṣe sí mi ẹrú ẹ ní kò sí nǹkan tó kàn mí nǹkan tó bá wù ẹ́ kó ṣe yòó Bíbélì sọ fún wa pé Sarah náà yíwà padà ó bẹ̀rẹ̀ sí burú mọ́ bí Agáì ṣe sá lọ nìyẹn ṣe ibi tó jókòó tó ti ń sinmi yòó ní aginjù òní Áńgẹ́lì yẹn ti débà tí wàá ṣàlàyé fún pé wo ibo ló ń lọ ó padà síbi tó ti ń bọ̀ wàá lọ bá burúburú níwájú ọ̀gá ẹ̀ ní o ọ̀nà àbáyọ kan tó ní nìyẹn yòó Áńgẹ́lì yẹn ó tún wá ṣàlàyé fún pé oyún tó ní sínú yẹn báyìí ló máa ṣẹlẹ̀ sí báyìí inú Ágáì dùn lọ́jọ́ yẹn ló wá ní definitely Ọlọ́run rí mi ẹ̀rọ yìí ló bẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá a ṣe kà á nínú Genesis chapter 16 verse 13
and verse 14. Genesis chapter 16 verse 13 and verse 14. Bíbélì sọ pé ó sì pe orúkọ Olúwa tí ó bá sọ̀rọ̀ ní ìwọ ni Ọlọ́run tí ó rí i. Nítorí tí ó wí pé ǹjẹ́ òun ti rí ẹni tí ó rí mi báyìí. Verse 14 ní nítorí náà ni a ṣe ń pe kànga náà ní Beri-Lahai-Roi. Kíyèsí ó wà ní agbede méjì Kadeshi àti Beredi. Ẹni pé ibi tó ti ń sinmi nítòsí kànga. Òun lágẹ̀lẹ̀ yẹn tó ka mọ́bẹ̀ tó ń bá sọ àwọn ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ni so nínú gbogbo èèyàn tó wà láyà àṣẹ Ọlọ́run rí mi bẹ́ẹ̀ ni mà. Kíní kan tí mo fẹ́ kẹ́ kó yé yín dájú ni wípé kò sí ohun tí Ọlọ́run ò rí nínú ayé yín mà. It doesn't matter how you feel. Bẹ́ẹ̀ ni bá ṣe ń sọ̀rọ̀ yìí bí feeling ṣe rí orí mi kẹ̀ ní ilé ìṣẹ̀lẹ̀ sí mi orí mi kẹ̀ ni mo gbàdúrà orí mi gbogbo challenges yín pátá gbogbo àwọn ọ̀tá tó gbógun tì yín pátá àwọn ọ̀rẹ́ yín pátá ọjọ́ ọ̀la yín pátá ìpínlẹ̀ yín ibi tí nǹkan ti dàwó ibi tí nǹkan ti dànù ibi tí ẹ ti ṣe àṣìṣe ibi tí ọ̀nà ti yí gbogbo ẹ̀ pátá báyìí òní Ọlọ́run rí kì í tún ṣe yẹn nìkan o ó tún rí àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kọ̀ tá a tún ṣe ó rí dáadáa gbogbo irọ́ tó wà lọ́wọ́ wa ó rí gbogbo nǹkan tá a rò bá ń bò ojú Ọlọ́run báyìí òun lórí ohun iṣẹ́ tí àdúrà wa tòní ní ṣe nìyẹn mo á fẹ́ kó dá yín lójú wípé bọ́lọ̀ ti ń bẹ tẹ̀mí ẹ̀ bẹ láàyè Ọlọ́run tó rí yín tó rí gbogbo ohun tí ẹ̀ ń là kọjá àti àwọn àṣírí tẹ̀ kọ̀tà ẹlẹ́ẹ̀ni sọ fún ẹnikẹ́ni yẹn mo gbàdúrà wípé Ọlọ́run yóò rán oníṣẹ́ ìtura sí yín a messenger of comfort bọ́lọ̀ ti bẹ tẹ̀mí ẹ̀ bẹ láàyè Ọlọ́run yóò rán oníṣẹ́ àlàáfíà sí yín lónìí lẹ́yìn àdúrà yìí ẹ máa gba àwọn àlejò kan tó ní agbára láti ọ̀dọ̀ Ọlọ́run yẹn ni pé àwọn àlejò tó yanjú ìṣòro àwọn áńgẹ́lì tó ń gbé eré dé àwọn áńgẹ́lì tó mú ọ̀rọ̀ ìtùnú bá ayé ènìyàn bó ṣe máa ń yẹn lórúkọ Jésù Kristi ọ̀rọ̀ yẹn gan ni mo fẹ́ sọ láti wọnú àdúrà wa ẹ wò jẹ́ sọ fún yín dáadáa wípé gbogbo ẹkún yín àti àdúrà yín tẹ́lẹ̀ ń gbà Ọlọ́run rí o Bíbélì yẹ kí n mọ̀ bẹ́ẹ̀ mo sọ fún wa mo ní Bíbélì yẹn gangan òun ló ẹ ká dì mú kì í ṣe prayer wọ́n ṣe prayer kan bí kan àti irọ́ Bíbélì kí ló sọ òun ló ṣe kókó jù abẹ́ gbọ́ onísàmù yẹn sọ̀rọ̀ kan tó lágbára Psalm 56 verse 9 Psalm 56 verse 9 Bíbélì sọ pé ó ní nígbà tí ẹkún mi bá dé ọ̀dọ̀ rẹ̀ àwọn ọ̀tá mi yóò pẹ̀yìn dà èyí ni mo mọ̀ nítorí pé Ọlọ́run wà fún mi àwọn kìrìsìtẹ́nì lẹ́wọ̀n yẹn àwọn tó gbà pé Ọlọ́run rí wọn àwọn tó gbà pé ní come what may Ọlọ́run wà pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó dìgbà tí ẹ bá tó bá ìgbàgbọ́ yín dé ìkórìtà tí mo ń sọ̀rọ̀ yìí kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí gbádùn Ọlọ́run ní ọ̀nà tó tún yàtọ̀ á sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ kíyèsí ẹ̀bẹ̀ mi àti ẹkún mi Jésù ẹ kíyèsí ẹkún mi kẹ́ ẹ wá dárúkọ àwọn kan tẹ́ fẹ́ kó pẹ̀yìn dànù ayé yín ẹ̀yin lẹ́ni prayer point àkọ́kọ́ yìí ẹ̀yin lẹ́ máa fúnra yín kí làwọn kan tẹ́ fẹ́ kó pẹ̀yìn dànù ayé yín ẹ fi bẹ̀rẹ̀ pé Olúwa ẹ kíyèsí ẹkún mi àwọn kan báyìí jẹ́ kó pẹ̀yìn dà Oh Lord, consider my cry. Then you will mention what you want their back to turn from your life. You want those things to stop contending with your life. Then you begin to mention it to the Lord. Àwọn nǹkan tó ń bá ayé yín díje yẹn ẹ bẹ̀rẹ̀ sí dárúkọ ẹ̀ fún Ọlọ́run Jésù Olúwa ẹ kíyèsí ẹ̀bẹ̀ mi àti ẹkún mi lónìí àwọn nǹkan báyìí jẹ́ kó pẹ̀yìn dà tó bá pẹ́ àìsàn ni ẹ jẹ́ kí àìsàn pẹ̀yìn dà tó bá pẹ́ àìní ìbàlẹ̀ ọkàn ni ẹ jẹ́ kí àìní ìbàlẹ̀ ọkàn ẹ jẹ́ kó pẹ̀yìn dà tó bá pẹ́ làálàá kan ni ẹ jẹ́ kí làálàá pẹ̀yìn dà ó yẹ bí jẹ́ a máa gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo bẹ̀bẹ̀ lónìí ẹ kíyèsí ẹkún mi ẹ kíyèsí ẹ̀bẹ̀ mi lórúkọ Jésù Kristi ó yá àìsàn pẹ̀yìn dà ní orúkọ Jésù Kristi ìdààmú pẹ̀yìn dà ó yá ní orúkọ Jésù Kristi làálàá lórí ọmọ ó yá pẹ̀yìn dà àìní iṣẹ́ gidi ó yá pẹ̀yìn dà àìní ìwé ìgbélú ó yá pẹ̀yìn dà àìní ìfọ̀kànbalẹ̀ ó yá pẹ̀yìn dà àìní àṣeyọrí àìní àkójọ ó yẹ bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà yẹn nìyẹn ó yẹ máa pẹ̀yìn dà 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 gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa tẹ́ ẹ bá wo bí tá a kà yẹn at a point onísáàmù yẹn sọ̀rọ̀ kan ó ní Olúwa wà fún mi mọ́mì dáàdì ṣé Ọlọ́run wà fún yín báyìí ẹ má fẹnu sọ ṣé ó di ọkàn yín ìdáhùn yín yẹn wípé Ọlọ́run wà fún mi mo fẹ́ kẹ́ ẹ sọ kẹ́ ẹ fi ọwọ́ gbáyà pé Ọlọ́run mi wà fún mi kì í ṣe Ọlọ́run bàbá kan àti sọ yẹn ti pẹ́ o ẹ má jẹ́ ká gbàgbé bẹ̀ yẹn Ọlọ́run bàbá wa kíní kan Ọlọ́run bàbá wa kíní kan ò lè gbà yín
Ọlọ́run ti yín fúnra yín òun ló lè gbà yín, torí olúkúlùkù yẹ kó mọrú Ọlọ́run tó ń sìn. wọ́n tẹ́ bá ti fi Ọlọ́run ayé yín kọ́ Ọlọ́run kan lọ́rùn, ẹlòmíà kú tán kó tó mọ̀ pé Ọlọ́run Ṣàngó gboyè òun ló ń sìn, òun ò sìn Ọlọ́run alààyè. Ọlọ́run tèmi ni o, látayé báyé mi ò gbàgbọ́ nínú àwọn nǹkan rédèrè yẹn. Máa ń béèrè náà bá mo ṣe máa sọ pé kọ́lọ́run bàbá yìí kó help me, no, bá mo ṣe wà ṣọ àṣẹ Bíbélì tiẹ̀ ti sọ bẹ́ẹ̀ láyé ìgbà tá à ń sọ bẹ́ẹ̀ yẹn tèmi ò mọ̀. Nígbà tá a bẹ̀ sí ṣe research ní Ọlọ́run, a rí pé tínú wa bẹ̀rẹ̀ sí dùn, Olúwa mà ṣe o, tẹ mú òye wá sí ọpọlọ wa. Ọlọ́run bàbá kinní kan, Ọlọ́run àǹtí kinní kan, Ọlọ́run ẹ̀gbọ́n kinní kan, Ọlọ́run orí òkè kinní kan. mo gbà tán bẹ́ẹ̀ sí orí òkè ọmọ wọ́n pè mí, bàtà bẹ́ẹ̀ sí foundation church ó ṣáájú wà ń bẹ̀. Wọ́n wo ìgbé ayé ẹ̀, wọ́n wo ìgbé ayé mi lẹ lè rí. Ẹgbẹ́ ẹ̀yin kìrìsìtẹ́nì ọ̀rọ̀ máa ń yà yín lẹ́nu pé so bàbá yìí lè ṣe báyìí. Bàjẹ́ pé èèyàn lágbọ́kànlé la ṣe ń rò bẹ́ẹ̀, kò sí ohun tí èèyàn lẹ́ran ara ò lè ṣe láyé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ̀rí ó ní Ọlọ́run wà fún mi. Ibi àárín mi gangan ni àwọn kìrìsìtẹ́nì tó ti ń lose way, torí pé wọn ò tiẹ̀ mọ Ọlọ́run wà fún wọn, ló ti sún wọn ò dẹ̀ ní sọ wípé àwọn ti forí lagi, wọ́n ti forí la ọ̀pẹ̀. Wọn ò jókòó ti Ọlọ́run yẹn ní ìgbà kankan, ṣe náà rò bó Ọlọ́run yẹn náà rò bó ń sìn, ṣùgbọ́n òye wọn nípa Ọlọ́run yẹn, ohun tó fà á nìyẹn. Oh God, kíní kan ló dé wà ń bẹ́ẹ̀ o, òótọ́ tó wà ń bẹ́ẹ̀ nìyẹn o. Téèyàn ò bá ti gbàgbọ́ pé Ọlọ́run wà fóun, ó máa fún àwọn ọ̀tá ní upper hand. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ohun tó ṣẹlẹ̀ sí màmá wa Sarah yẹn nìyẹn. Àti stage inú ayé wọn, wọ́n á wo èjì wọn. Ọlọ́run mi o, Ọlọ́run dìídì wà báyàn. Ó sọ fún pé òun á ṣe báyìí fún ẹ. Ó wá tó sì kẹ́ni wọ́n á wọ pé èjì ẹ̀ wá ń calculate. Kí ni yẹn máa ń bí mi nínú sí àwa kìrìsìtẹ́nì, àwọn máa calculate. Ọdún 4 rèé tí mo ti ń gbàdúrà k'Ọlọ́run kó fún mi lọ́mọ, ó máa so mi báyìí ó máa ṣe o. Wọ́n bẹ̀rẹ̀ sí calculate ọdún. Tọ́lọ́run bá give ọ̀rọ̀ ẹ̀, ó fẹ́ wá ní ọ̀nà tó le ni. Ṣẹ́ni tí Ọlọ́run bá ṣèlérí fún yẹn tó bá pẹ́, that is ó túmọ̀ sí pé ohun tó fẹ́ lọ́run fẹ́ ṣe, ohun tó máa ka ènìyàn láyà rẹ̀ pé èmi nìkan tán. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa, àwọn àṣírí tá a rí nínú Bíbélì nìyẹn, táwa náà dẹ̀ ti jẹ́ gbádùn ẹ̀. Ẹ̀rí tí èèyàn tí ò bá gba Ọlọ́run gbọ́ nínú pé ó wà fóun, àwọn ọ̀tá máa ní upper hand. Òun ló fà á kí ẹrú lásán láyé ìgbà yẹn wọn ò bí ìyáláyà bàbá ẹrú dá. Ẹ̀rí kó gbéná wojú ọ̀gá ẹ̀, ọ̀gá ẹ̀ lè pàṣẹ kan lọ pàdánù. Ó lágbára ẹ̀. Bẹ́ẹ̀ ni nígbà yẹn. Ẹ̀rí wá di pé ó wá fún ọ̀tá ayé ara ẹ̀ ní upper hand. Dòní olónìí a ṣe ń bá ọ̀rọ̀ yẹn yí, ó jẹ́ kọ́ta rọ́bọ́ mú. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ ra ìgbà padà fún mi lónìí. Ní gbogbo ibi tí mo ti jẹ́ kí ọ̀tá rọ́wọ́ mú nínú ayé mi. Ẹ̀rí gbogbo ibi tá a ti jẹ́ kọ́ta rọ́wọ́ mú nínú ayé wa, a gbọ́dọ̀ bẹ Ọlọ́run kó ra ìgbà padà fún wa, kó tún ra padà fún wa, kágbára ọ̀tá kó lè tán, kó mi lè gbẹ lẹ́yìn ẹja wọn. Oh Lord, redeem the time for me in all areas I have allowed the enemy to gain the upper hand. Gbogbo àwọn ọ̀nà tí mo jẹ́ kọ́ta rọ́wọ́ mú nínú ayé mi. Redeem the time for me in all areas that I allow the enemy to gain the upper hand. Jésù Olúwa, ẹ ra ìgbà padà fún mi lónìí ní gbogbo ibi tí mo ti jẹ́ kí ọ̀tá kó rọ́wọ́ mú nínú ayé mi. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ ra ìgbà padà fún mi lónìí ní gbogbo ọ̀nà tí mo ti jẹ́ kí ọ̀tá rọ́wọ́ mú nínú ayé mi. Olúwa ẹ ra ìgbà padà, kí ọwọ́ ọ̀tá lè rọ̀, kí agbára wọn lè kó lè kú mọ́lẹ̀. Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí, ẹ ra ìgbà padà fún mi lónìí lórúkọ Jésù Kristi. Ẹ ra ìgbà padà fún mi lónìí ní gbogbo ọ̀nà tí mo jẹ́ kí ọ̀tá tí mo fi jẹ́ kán rọ́wọ́ múnú ayé mi. Olúwa ẹ ra ìgbà padà fún mi lónìí, Olúwa ẹ rà mí padà, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo sọ kíní kan nínú ẹ̀kọ́ kan níbì kan lẹ́yìn programu yẹn, àwọn ọmọ mi kan approach mi, wọ́n láwọn ní declaration kékeré kan. Mo ní kíni, wọ́n ní lórí ọ̀rọ̀ tí mo sọ, kí ni mo sọ? Wọ́n ní mo sọ pé Ọlọ́run jẹ́ ẹlẹ́rìí mi wípé ohun tí àwọn èèyàn mọ̀ nípa mi níta bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni mo ṣe rí nínú. Mo ní òótọ́ ni, mo ní tí mo sọ ni wípé bí mo ṣe ń ta ni mo ṣe rí nínú ilé, mo ṣe nínú ìkọ̀kọ̀, mo ṣe ní gbàgbà, mo ṣe ní láì mi ni. Wọ́n ní ọ̀rọ̀ yẹn ó strange sí wọn. Mo ní lọ́nà wo, ọ̀rọ̀ tó simple ni.
wọ́n ní kì í ṣe irú ẹ̀kọ́ tí pásítọ̀ wọn tẹ́lẹ̀ tó fi kọ́ wọn nìyẹn. Mo ní ẹ̀kọ́ wo ló fi kọ́ yín? Ó ní nǹkan tó fi kọ́ wọn ni pé ohun tí mò ń sọ ni kẹ́ ẹ máa gbọ́ o, tẹ́ bá ní kẹ́ ẹ wo kárátà mi ẹ lè má wọ ìjọba ọ̀run. Mo ní what? Mo ní wẹ́ ìyẹn ni pé tó ń sọ fún wọn ni pé ọ̀tọ̀ ni ìwà oníta ní kọ̀kọ̀ òun ní àwọn nǹkan kan lọ́wọ́ tó yẹ kí mo ní ajẹ́ pé pásítọ̀ yín tẹ́lẹ̀ yẹn ó ní the salvation, kò tí ì ní ìgbàlà. Téèyàn bá dẹ̀ nígbàlà ń tòótọ́, bó bá ṣe rí nílé ló ṣe máa rí ń ta. Nǹkan tó ń ṣò fáwọn èèyàn ń ta yẹn bó ṣe gbọ́dọ̀ rí inú ilé ẹ ní kọ̀rọ̀ yàrá ẹ nìyẹn. Ọlọ́run mi o, mo ní nǹkan tí adẹ̀fi sọ bẹ́ẹ̀ ni wípé kò síbi tá à ń sá lọ. We can deceive anyone at any time. In fact, we can deceive ourselves. A lè tanra wa. Òtítọ́ àbẹ̀ ni ìyẹn lè máa tanra ẹ̀. Ìyẹn lè tan gbogbo àgbáyé, ṣùgbọ́n kò sí ẹni tó lè ṣe àṣeyọrí láti tan Ọlọ́run. Hebrews chapter 4 verse 13. Hebrews chapter 4 verse 13. Ó sọ kíní kan. Bíbélì ní kò sí ẹ̀dá kan tí kò farahàn níwájú rẹ̀, ṣùgbọ́n ohun gbogbo ni ó wà ní hòhò tí a sì ṣípayá fún ojú rẹ̀ níwájú ẹni tí àwa yóò jẹ́hìn. Morúkọ bàbá yẹn ni El Rohi. Aláìgbàgbọ́ gan mọ̀ pé El Rohi ni ojú orí Ọlọ́run tí ó rí. Oníbèlì tó tún tẹnu mọ́ bí yìí nínú Hebrew 4:13 yẹn tó ní ohun gbogbo ni ó wà ní hòhò tí ó sì ṣípayá fún ojú rẹ̀. Ó mà ṣe o. Ṣùgbọ́n ohun gbogbo ni ó wà ní hòhò tí ó sì ṣípayá fún ojú rẹ̀. Àṣírí ńlá nìyẹn. Ẹ wo kí ló tà wá fi lo àkókò yìí láti béèrè lọ́wọ́ Ọlọ́run kí ó ṣe scan ayé wa àti agbègbè wa, kó ṣàwárí ayé wa. Àìmọye àwọn ará Bíbélì tó ti gbàdúrà yẹn, Olúwa ṣàwárí ayé mi, Olúwa ṣàwárí ẹ̀mí. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa ẹ jẹ́ kí ojú yín ṣe àwárí ayé àti àyíká mi lónìí, kí ẹ sì ṣe àfọ̀mọ́ pípé. Ṣé tí Ọlọ́run bá scan, gbogbo wa la ń lo fóònù. Tí gbogbo wa ò bá ní kọ̀ǹpútà, gbogbo wa la gbọ́dọ̀ ní fóònù. Tó bá yá fóònù wa máa sọ fún wa, a ní ká scan. Ó lè ní ká scan fún virus tàbí ká scan fún malware. Ìgbà mi ó lè ní ká scan torí àwọn ẹrù kan ti ń kún orí fóònù wa ti wá ń slow. Tó bá ti wá scan tán, a wá sọ fún wa pé àwọn wàhálà pàǹtí báyìí, ìdààmú báyìí, ìṣòro báyìí ló ń rí lórí fóònù ẹ o. A ní ṣé kò lé wọn dànù. Èyí náà ní yes, a dẹ̀ clean ẹ̀, fóònù a dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe dáadáa. Níta ní kọ́lọ́run kò ṣe gangan nìyẹn. Tó bá pẹ́ àìsàn ni òun ló bá níbẹ̀. Tó bá ṣe àwárí ayé wa, á fọ́ dànù. Tó bá dẹ̀ pé ẹ̀ṣẹ̀ ni, á fọ́ dànù. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Tó bá pé ìbànújẹ́ ni, á fọ́ dànù. Tó bá pé àbámọ̀ ni, òkùnkùn ni, gbèsè ẹnkóhun tí ìbá jẹ́. Oh Lord, let your eyes scan my life and my surrounding and do a thorough cleaning. Yàtọ̀ sí pé scan ó gbọ́dọ̀ ṣe thorough cleaning. Ó gbọ́dọ̀ scan ẹ̀ tán kó wá clean ẹ̀. Ìbéèrè ibi tó ń lọ nìyẹn. Let your eyes scan my life and surrounding and do a thorough scan, a thorough cleaning of my life, a thorough cleaning. After the scanning, there should be this cleaning. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa ẹ jẹ́ kí ojú yín ṣe àwárí ayé àti àyíká mi lónìí, kí ẹ sì ṣe àfọ̀mọ́ pípé gbogbo nǹkan tó bá gbogbo pàǹtírí ayé mi, ìdààmú ayé mi, ẹkún bẹ̀ ohun tó ń fa ayé mi sẹ́yìn, ẹrù wíwo tá a gbélé èjìká mi. A sọ fún Ọlọ́run kọ́lọ́n kó ṣe àfọ̀mọ́ ẹ̀ pátápátá. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ ṣe àwárí ayé mi, ẹ ṣe àwárí àyíká mi, ẹ ṣe àwárí ayé àwọn ọmọ mi, ẹ ṣe àwárí ibi ilẹ̀ tí máa gbàdúrà fún ìdílé yín dáadáa. Ẹ ṣe àwárí ayé ọkọ mi, ẹ ṣe àwárí ayé aya mi, kí ẹ sì gbogbo pàǹtí, gbogbo ìdọ̀tí lórúkọ Jésù Kristi. Ó yẹ Olúwa ẹ fọ̀mọ́, ó yẹ ẹ ṣe àfọ̀mọ́ ẹ̀, àfọ̀mọ́ pípé Olúwa ẹ fọ̀mọ́, ẹ ṣe àfọ̀mọ́ ẹ̀ lórúkọ Jésù Kristi. Lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe àwárí ẹ̀ tán, ẹ kó wọn jọ papọ̀, ẹ dáná sun wọn. Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ràn mí lọ́wọ́, Olúwa ẹ ràn mí lọ́wọ́. Ẹ já sọ fún Ọlọ́run bá ṣe fẹ́ kó rí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Òótọ́ ni o, ojú Ọlọ́run ní agbára o, kò sí ohun tí ò rí o. Ẹ rí Bíbélì gan jẹ́rìí sí, ó ní ojú Olúwa ó ń lọ síwá, ó ń lọ sẹ́yìn, ó ń lọ síwá, ó ń lọ sẹ́yìn. Bẹ́ẹ̀ ni
ojú Olúwa tún lè, oh God, ojú Olúwa tún ní agbára débi pé ẹ ṣàmọ́ CCTV camera ẹ̀yọ́ bó ṣe ń lọ báyìí bá a ṣe ń lọ báyìí èyí ta kò sí nǹkan kan tó wà hidden níwájú Ọlọ́run. ẹ wò mo fẹ́ fi ẹsẹ̀ Bíbélì kan hàn yín, màá fi hàn láti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé lóòótọ́ ojú Olúwa ń lọ sí wá sẹ́yìn káàkiri àgbáyé. Ojú nǹkan tójú yẹn ń ṣe màá fi hàn yín. Àṣírí kan tó wá wà tá fẹ́ ṣẹlẹ̀ lórí, mo fẹ́ ṣàlàyé fún yín. Àṣírí Bíbélì kan wà mo tún fẹ́ ṣí fún yín lónìí. ẹ wo àṣírí pọ̀ ní Bíbélì o. Oh God, Bíbélì yẹn ẹ̀yàn tuntun kan gbà mọ́ ni kí tún nẹ̀ ṣé mi kà lánàá ni ẹ lè má rí, ẹ lè ka ẹsẹ̀ Bíbélì kan lẹ́ẹ̀mẹ́fà kó jẹ́ pé ẹlẹ́ẹ̀kejì lẹ tó máa rí àṣírí kan bẹ́ẹ̀. ẹ rí 2 Chronicles chapter 16 verse 9. 2 Chronicles chapter 16 verse 9. Ọlọ́run mi o. Bẹ́ẹ̀ ni nítorí ojú Olúwa ń lọ síwá sẹ́yìn ní gbogbo ayé ká láti fi ara rẹ̀ hàn bí alágbára fún àwọn ẹni tí ó ní ọkàn pípé sí i. Nínú èyí tí ìwọ ti wù aṣiwèrè, nítorí náà láti ìsinsìnyí lọ ìwọ yóò ní ogun. Now mo ti kà bẹ́ẹ̀ yẹn o, ká máa mú ní ìkọ̀ọ̀kan ká tó gbàdúrà. Bible study kan tún jáde lónìí nìyẹn. Kábíyèsí Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run, Bíbélì. Ọlọ́run mi o. ẹ rí Bíbélì, ohun àkọ́tọ́ wà bẹ́ẹ̀ ni pé Bíbélì jẹ́ kó yé wa wípé ojú Olúwa ó ń lọ síwá ó ń lọ sẹ́yìn. Bá ṣe gbàdúrà lẹ́ẹ̀kan pé kí ojú Olúwa kó scan ayé wa. Kí lójú lọ síwá lẹ́sẹ̀yìn yẹn kí ló ń ṣe? Wọ́n Bíbélì sọ pé ó wá ń jẹ́ alágbára fún àwọn tí ọkàn wọn pé sí Ọlọ́run. Mo láìkí bí èdè Ìgbò ẹ̀ ṣe sọ. Ó ní for the eyes of the Lord run to and fro throughout the whole earth to show himself strong on behalf of those whose heart is loyal to him. Ṣẹ́rí, ó lọ sí wá sẹ́yìn, ó wá ń sọ̀rọ̀ èdè alágbára fún àwọn tí ọkàn. Ṣẹ́rí, ní tó yẹ kẹ́ ẹ máa dù kì í ṣe 100 days prayer bí kò ṣe pé kẹ́ ẹ lóyà sí Ọlọ́run. Kẹ́ ẹ jẹ́ kí ọkàn yín pé sí Ọlọ́run. Ọlọ́run á sọ yín di alágbára torí pé a fi agbára rẹ̀ hànú ayé yín. Now àṣírí tí mo ní ibẹ̀ yẹn tú jáde fún wa nìyẹn. Ó ní ṣùgbọ́n àwọn tí ò ṣe bẹ́ẹ̀ ó nínú èyí ni ìwọ ti wù aṣiwèrè. Yẹn pé ètò ò bá fi ṣe ohun tó rọrùn ètò lè ló ń ṣe. Òun wá wòlíì kiri, òun wá pásítọ̀ kiri, òun àwẹ̀ àgbàkú ni, àdúrà àgbàkú ni, prógrámù orí òkè, wọ́n ti ní èwo ló tún kàn ó orí ìsàlẹ̀, ẹnìkan tó dé lónìí ní alágbára lòun o tó ń lé kiri. Wọ́n iye báyìí ni kó lọ san o tó bá fẹ́. Bíbélì wa sọ̀rọ̀ kan bí ẹni gẹ̀gùn. Ó ní nítorí náà fún àwọn tó ń ṣe yẹn láti ìsinsìnyí lọ ìwọ yóò ní ogun. Ṣé ti rí àṣírí ogun báyìí? Mo ní àṣírí ogun lélẹ́yìí. Tẹ́ bá dẹ̀ wo àwa Kristẹni, gbogbo ogun tó ń jà mí ní kọ̀kọ̀ ogun yìí náà ni àdúrà ogun yìí. Ẹlòmíì ti ń gbàdúrà ogun báyìí àti fẹ́ tó 23 years yet ẹni kí ló fi dárúkọ 23 years. Ohun tẹ́nìkan sọ fún mi nìyẹn. Dáàdi yẹn ní ọdún yìí ló pé 23 years tóun ti ń gbàdúrà pé kọ́ra ń gbà nínú ogun yẹn ò dẹ̀yìn pé ẹ ṣàánú mi mọ́ ara ẹ̀ ní ogun adẹ́yìn. Ṣé kí n bá yín lọ bá àwọn tó ń jagun ni àbí kí n bá yín investigate wọn? Irọ́. Ẹsẹ̀ Bíbélì tí mo ní kájọ kà lọ́jọ́ yẹn ni ojú Olúwa ń lọ sí wá sẹ́yìn, ó ń wò láti wo àwọn tí òun máa sọ di alágbára torí pé wọ́n lọ́yà sí. Oh my God. Ó wá ní àwọn tí ò dẹ̀ lóyà sí Ọlọ́run yẹn, ó ní wọ́n máa bẹ̀rẹ̀ sí wọnú ogun, wọ́n máa rógun. Mo gbàdúrà gbogbo ogun ayé yín ó pẹ̀yìn dà lónìí lórúkọ Jésù Kristi. Kí ló ní mo fi mọ̀ pé àdúrà yẹn máa gbà torí pé ẹ ti bẹ̀rẹ̀ sí gbẹ́kẹ̀lé Olúwa. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ mú mi jẹ́ olóòótọ́ sí i kí ogun lè tán nínú ayé mi. Bí ibi tí gbogbo ẹjọ́ mi ń lọ gangan nìyẹn. Oh Lord, make me more faithful so that battle will end in my life. Jésù Olúwa, ẹ mú mi jẹ́ olóòótọ́ sí i. Ẹ mú ìdílé mi jẹ́ olóòótọ́ sí i. Ẹ mú àwọn ọmọ mi jẹ́ olóòótọ́ sí i. Kí ogun lè tán pátápátá nínú ayé wọn. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ mú jẹ́ olóòótọ́ sí i. Kí ogun lè tán nínú ayé mi. Ẹ mú jẹ́ olóòótọ́ sí i.
kí ogun lè tán nínú ayé mi. Olúwa ṣàánú fún mi lónìí. Ẹ mú mi jẹ́ olóòótọ́ sí kí ogun lè tán nínú ayé mi. Ẹ mú mi jẹ́ olóòótọ́ sí kí ogun lè tán nínú ayé mi. Ó yẹ ṣàánú mi Ọlọ́run wa. Ẹ jẹ́ kí n ránú gbà. Ẹ mú àwọn ọmọ mi jẹ́ olóòótọ́ sí kí ogun lè tán nínú ayé wọn. Ẹ mú ìdílé mi jẹ́ olóòótọ́ sí kí ogun lè tán nínú ayé wa. Olúwa ṣàánú fún wa. Ẹ jẹ́ agbègbè ayé ìrọ̀rùn. Ẹ jẹ́ agbègbè ayé ìrọ̀rùn. Ìgbé ayé ìbùkún, ìgbé ayé ìtẹ̀síwájú. Olúwa jẹ́ ká jẹ́ olóòótọ́ sí kí ogun lè tán nínú ayé wa. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run. Mo tún ní ìrírí kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mo ṣáà ń ṣe ní pé ibo là ń báyé yìí lọ. Títí mo fi dé lọ́jọ́ yẹn ni mo ṣáà ń ṣe. Mo wà ajáde débi tí mo wà yẹn. A sì ń dúró kí àkókò tó kán lè ní ká tó lè wọlé. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní mo ní kọ́ọ̀lù ẹ̀rí. Mo ní èmi ò dẹ̀ wá sí nítòsí báyìí. Mo lò mọ́ tó máa ṣẹlẹ̀. Ok, ní kí ẹni yẹn pe nọ́mbà ọwọ́ mi. Wọ́n dẹ̀ wá ṣe bẹ́ẹ̀. Torí pé èmi àtẹni yẹn ti ní ọ̀rọ̀ àti sọ ọ̀rọ̀ tán. Èmi kàn ní títí ọ̀la. Èmi ò wá mọ̀ pé máa jáde. Ẹ wò ó. Nígbà tí mọ́mí yẹn máa sọ̀rọ̀, mi ní sọ ìlú tán ti wá. Mo ní Pastor Sam, ẹ pẹ̀lẹ́, mo ní ẹ pẹ̀lẹ́ máa o, ẹ rọra máa o, bẹ́ẹ̀ ṣe àlàáfíà ni o. Báwo dẹ̀ wá ní báyìí. Wọ́n ní ẹ̀sà kátà àwọn tẹ̀ fẹ́ complain sí. Mo ní kí ni complain yìí. Wọ́n lò ní wípé gbogbo nǹkan tẹ́ ní kí n ṣe pátá mo ti ṣe, ṣùgbọ́n nǹkan tí ì yí padà. Mo á bú sẹ́rìn. Mo ní everything. Èdè òyìnbó là ń sọ tó wọn ò gbọ́ Yorùbá. Mo ní ẹlẹ́tì ṣe gbogbo nǹkan tó yẹ kẹ́ ṣe. Àwọn àdàkẹ́. Mo ní everything. So mo ní nǹkan tẹ́ sọ mi báyìí ni pé ẹ ti wá dé ojú ìmọ̀ òtítọ́. Torí pé olùbàdàn yẹn bá tó ṣe wọ́n tí a ní ká ṣe tí bèrè ní ká ṣe tán. A wà débi kan náà pè ní ojú ìmọ̀ òtítọ́. Mo ń ṣe ti wà ní ojú ìmọ̀ òtítọ́ báyìí, ọ̀rọ̀ yẹn wà yé wọn. Wọ́n á ní kì í ṣe, torí mo bèrè mo ń ṣe ti check past yín náà. Ẹ ti wo àwọn past yín, àwọn kùdìẹ̀kùdìẹ̀, àwọn mistakes yín gbogbo. Ṣé ẹ ti wo? Ẹ rí, tó pé wọ́n mi yẹn wọn ò fi wọ́ra mọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ wa. Torí wọn ò fi wọ́ra gbọ́ Yorùbá yẹn dáadáa. So mi expect nǹkan ní òye tó jinlẹ̀. Wọ́n ní wọ́n á sọ ọ̀rọ̀ kan fún mi, ìtàn kan fún mi tẹ́rù bà mí pé ayé mi o. Wọ́n ní àfi nǹkan kan tí àwọn rántí tó ṣà máa ń padà sínú ọkàn wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ní wọ́n ṣàpè mo ní kí ni ọ̀rọ̀ ọ̀hún kẹ́ ẹ sọ báyìí bóyá máa mọ̀. Ó pẹ́ kán tó gbẹnu lé ọ̀rọ̀ yẹn. Wọ́n ló ṣẹlẹ̀ 24 years ago. Mo ní wọ́n ní ọ̀rọ̀ yẹn gan ó le gan. Mo ní kí ni ọ̀rọ̀ yẹn mà ẹjọ́ ń tọrọ Ọlọ́run bí tí mo wà mí ní pẹ́ pa fóònù mi. Ní 24 years ago ni wọ́n ní àwọn fẹ́ máa nǹkan, so máa yẹn lórúkọ nílùú. Wọ́n ní tá bá dárúkọ máa yẹn fún mi gan ó ṣe kí n mọ̀ torí ó máa appear lórí tẹlifíṣàn. Wọ́n ní máa yẹn ṣàwá ta sí wọn pé wọ́n fẹ́ àwọn. Wọ́n náà wá rí pé opportunity ní. Ẹjọ́ bá bìrì ẹ̀yàn ọmọ Ọlọ́run. Ọlọ́run máa ṣàánú mi báyìí. Ìgbà mi máa gbọ́rọ̀ mi máa kàn ní Ọlọ́run máa jẹ́ kékeré tí ì di. Wọ́n ní so wọ́n ní máa yẹn pé àwọn blackmail ẹ̀. Tọ́rọ̀ yẹn tó jáde náà ó pẹ́ o. Àwọn blackmail ẹ̀. So wọ́n sọ pé àwọn máa lọ pọlọ́pàá. Àwọn pọlọ́pàá báyìí tó pé fẹ́ rape wọn. Pé rapist ni. Àwọn táwọn bá fà á. Wọ́n ní nǹkan tó máa jẹ́ kí kó tọ́nu wọn báyìí ni pé gbọ́dọ̀ fún ọ ní £15,000. Ọlọ́run mi. Mo ní ẹ jẹ́ kí n gbọ́rọ̀ yín dáadáa. Ẹ̀rí ẹni ẹlẹ́ni. Àgbà pé ẹ̀ṣẹ̀ náà ló kó náà sí wàhálà. Ṣùgbọ́n ẹ máa gbà jẹ́ ẹ máa gbà. Ẹ ní gbà jẹ́ ẹ ní gbà. Ṣùgbọ́n ẹ wá rí i pé opportunity wà tó pé ó lè wà lọ́wọ́ ẹ̀. Ẹ wá lẹ̀ máa blackmail ẹ̀. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Ẹni ọ̀nà kan tí ẹ̀ fi ní blackmail ẹ̀ ni pé kó fún yín ní £15,000. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Mo ní ṣé wàá san. Wọ́n ló sọ pé 6 installment ló máa san. Installment 6 òun ló máa fi san. Tó ń bá rẹ̀ ti san tán kọ́ wọ́n náà sọ pé ọ̀rọ̀ yẹn ò ní jáde mọ́. Wá san. Wọ́n ló san. Òun náà fi establish. Òun náà fi ṣègbà. Òun náà fi ṣàwo. Mo wá ń sọ sínú pé pẹ̀lú gbogbo ìṣòro tẹ́ ti sọ fún mi lágbà tá a ti ń sọ̀rọ̀. So owó yẹn dà lé ni. Ìbànújẹ́ ti gorí ẹ̀. Máa sọ fún àwa Kìrìsìtẹ́nì máa ṣe. Gbogbo impurities yẹn lọ́nà máa gbọ̀n dànù. Ṣùgbọ́n mo gbàdúrà pé ayé yín ò ní bàjẹ́ lórúkọ Jésù Kristi. Wọ́n á ní èyí tẹ́ ẹ wá sọ iṣẹ́ kò tó. Wọ́n ní wọ́n á sọ òyìnbó kan. Wọ́n ní pásítọ̀ wọn nígbà yẹn àwọn ṣàlàyé ẹ̀ fún, ó ti bá wọn ṣe ablution. Mo ní ablution. Wọ́n ní ṣé mi mọ̀ nǹkan tó pè ní ablution ni mo ní mo mọ̀.
mo bóyìnbó yẹn rí mo mọ̀ tó mi ní ablution lọ́dún báwo ló ṣe ablution yín o ẹ jẹ́ kí mi mọ̀ wọ́n á ní pásítọ̀ yẹn wá ní káwọn lọ san £1,500 ìyẹn ìdámẹ́wàá owó tán gbà lọ́wọ́ ẹ nìyẹn so ó wá mú wọn lọ sí orí òkè mo ní orílẹ̀-èdè bó lẹ́wà ó ní Manchester orí òkè wà Manchester orí òkè wà Manchester ni wọ́n ní prayer ground níbẹ̀ so pásítọ̀ ní orí òkè náà ni ó wá mú wọn lọ síbẹ̀ àwọn kúnlẹ̀ wá gbàdúrà fún wọn àwọn fi owó yẹn envelope àwọn fún pásítọ̀ yẹn mo ní ṣé òní ablution tẹ́ ń sọ wọn nìyẹn mo á rẹ̀ wọ́n ni ẹ wá lẹ́ ṣe wọ́n tí bẹ́ẹ̀ ní kẹ́ ẹ ṣe àánú ti ṣe mí dànù ojú Olúwa rí yín bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ̀yin ọmọ Ọlọ́run kò sí ohun tá a ṣe ní kọ̀rọ̀ nígbà tí ojú Olúwa ò rí gbogbo cosmetics sacrifice tá a fi borí èyàn ń tanra ẹ̀ jẹ́ ni àbẹ́ ẹ̀gbọ́n a lè bo èéfín ó máa jáde ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run fẹ́ ká gbàdúrà yìí ni mo ṣe sọ ìtàn yẹn fún wa ẹ má bínú á sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ tú àṣírí àwọn àṣìṣe mi àná fún mi kí ọjọ́ iwájú mi lè dùn sí ẹ má bẹ̀rù láti máa àṣìṣe yín àná ẹ má tijú láti sọ fún ayé ara yín pé n tí mo ṣe lánàá yẹn kò dáa ẹ má tijú àti sọ bẹ́ẹ̀ ṣe ẹ tẹ́ bá fúnra yín ní excuse ó máa ń bá tèèyàn jẹ́ ni ẹ gbà mo sọ fún yín tí mo ṣe yẹn ò dáa Ọlọ́run ṣàánú mi oh Lord expose my past mistakes to me so my future will be sweeter mo mọ̀ pé tọ́lọ́run bá tó máa ṣe yín àná fún yín ẹ ṣàtúnṣe ẹni tó bá dẹ̀ ti bold enough láti sọ fọlọ́run kó Olúwa rán mi létí àṣẹ mi àná ẹ tú fún mi mo fẹ́ káyè ìbédùn jù báyìí lọ Jésù Olúwa ẹ tú àṣírí àwọn àṣìṣe mi àná fún mi kí ọjọ́ iwájú mi lè dùn sí káyà àwọn ọmọ mi lè dáa kí ìgbà mi lè sàn ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ tú àwọn àṣìṣe mi àná ẹ tú àṣírí wọn fún mi gbogbo àwọn àṣìṣe mi àná ẹ tú àṣírí wọn fún mi kí ìgbà mi lè rọrùn káyè mi lè dáa kí mi náà lè rí ìṣeré àwọn ọmọ mi kí ògo Ọlọ́run kó lè bùyọnu ayé mi ẹ máa gbàdúrà ẹ máa sọ fún Ọlọ́run kó tú àṣírí àwọn àṣìṣe yín àná kó tú fún yín ìgbà yẹn lẹ́ẹ̀ máa ọ̀nà àbáyọ ìgbà yẹn lẹ́ẹ̀ máa tún ṣe o torí mo sọ fún àwọn ọmọ mi yìí mo ní Ọlọ́run tú àṣírí àṣìṣe yín àná fún yín nìyí iṣẹ́ lẹ́ máa ṣe pásítọ̀ yẹn kàn tún jẹ́ ń bẹ̀ ni pásítọ̀ tó gba ìdámẹ́wàá owó tẹ́ ẹ gbà jìbìtì tẹ́ ṣe ó kàn tó dọ́gbọ́n jẹ́ ń bẹ̀ ni yẹn ò kan Ọlọ́run ẹ sọ fún Ọlọ́run ẹ̀yin ọmọ Ọlọ́run kọ́lọ́run kó tú àṣírí àwọn àṣìṣe yín àná kó tú fún yín kẹ́ ẹ lè ṣàtúnṣe ni o káyín dẹ̀ bẹ̀rẹ̀ sí dáa kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí gbádùn Ọlọ́run dé góńgó gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wò mo tún tẹnu mọ́ o lára nǹkan tí ó dá mi lójú tàdá nípa Ọlọ́run ni wípé ó ní agbára láti rí gbogbo èèyàn ó ní agbára láti rí ohun ìkọ̀kọ̀ ó ní agbára láti rí gbogbo nǹkan tá a láàbọ̀ mọ́lẹ̀ ẹ wò ọ̀rọ̀ wá dàbí ẹni tó ń gbénu glass wọ́n fi sínú yàrá glass ó wá lòun máa jí àmàlà jẹ wọ́n fi yàn sínú yàrá glass wọ́n kó kámẹ́rà sí gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin ó wá lòun fẹ́ jí àmàlà jẹ how ṣó fẹ́ kó sínú ihò lẹ̀ ni ẹ̀rí Psalm 33 verse 13 Psalm 33 verse 13 ẹ̀rí ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ kéré gan ó ní the Lord looks from heaven he sees all the sons of men very simple mo ní Agai òun ló sọ pé ó ní Ọlọ́run yẹn ó ní El Roi ni ó ní Ọlọ́run tó rí i òun náà ní Bíbélì tó ń tẹnu mọ́ bí pé Olúwa wá láti ọ̀run wá Olúwa wò láti ọ̀run wá ó sì rí gbogbo ìran ènìyàn ó rí gbogbo kò ní èdè àti sọ̀kalẹ̀ ọ̀run yẹn ló ti máa wọlẹ̀ oh God torí pé ojú ẹ̀ ẹ̀gbọ́n ẹni tó dá ojú fún gbogbo ohun tó Ọlọ́run dá gbogbo ẹ̀dá alààyè láyé lọ́run Ọlọ́run ló dá ojú fún wọn báwo lè rò bójú ẹ̀ ṣe máa ní agbára tó Olúwa wò láti ọ̀run wá ó sì rí gbogbo ìran ènìyàn a sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ jẹ́ kí ojú yín bá mi rìnrìn àjò ayé mi ó tán ó ní àdúrà yẹn nìyẹn kí ojú Ọlọ́run bá àwọn ọmọ yín rìnrìn àjò ayé wọn ayọ̀ akún ọkàn yín tí ojú Ọlọ́run bá yín rìnrìn àjò ayé yín ayé yín á ní ìtura pípé ẹ bọ́ pátápátá lọ́wọ́ làálàá àti ìdààmú inú ayé yìí oh Lord let your eyes accompany me in my life journey
Jésù Olúwa, ẹ jẹ́ kí ojú yín bá mi rìnrìn àjò ayé mi, ẹ jẹ́ kí ojú yín bá àwọn ọmọ mi rìnrìn àjò ayé wọn, ẹ jẹ́ kí ojú yín bá ìdílé mi rìnrìn àjò ayé wa. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, ẹ jẹ́ kí ojú yín bá mi rìnrìn àjò ayé mi ní orúkọ Jésù. Mo bẹ̀bẹ̀ lónìí, ẹ jẹ́ kí ojú yín bá mi rìnrìn àjò ayé mi. Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi. Ojú yín kó bá mi rìnrìn àjò ayé mi, ojú yín bá mi rìnrìn àjò ayé mi, ojú yín kó bá mi rìnrìn àjò ayé mi ní orúkọ Jésù Kristi. Ojú Ọlọ́run ó bá mi rìnrìn àjò ayé mi ní orúkọ Jésù Kristi. Ojú Ọlọ́run ó bá mi rìnrìn àjò ayé mi. Ọlọ́run ayérayé, Olúwa ṣàánú fún mi. Ẹ jẹ́ kí ojú yín bá mi rìnrìn àjò ayé mi, ẹ jẹ́ kí ojú yín bá mi rìnrìn àjò ayé mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ ká tún àdúrà yẹn gbà, pàápàá lórí àwọn ọmọ wa. Ẹ wo láyé tá a wà yìí, tí ojú Ọlọ́run ò bá bá àwọn ọmọ wa rìnrìn àjò ayé wọn, ó lè pín yín kẹ̀ mọ́ wọn lọ́wọ́ o. tó pé tán bá ní ká fi dá ìdá ènìyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí we are bad parents. Ẹ má bínú pé mo sọ̀rọ̀ òótọ́ ni, ètò pọ̀ jù nínú wa a ní parenting skill at all. Ṣùgbọ́n tá a bá bẹ Ọlọ́run sí ọ̀rọ̀ ayé wa, ohun tá a níyẹn ẹ̀rí, Ọlọ́run á fúnra ẹ̀ á fún àwọn ọmọ wa. Kọ́rọ̀ mi lè yé wa dáadáa. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa, àwọn òbí wa, wọ́n kàn bí ìgbà tán kàn bí mọ́lẹ̀ ni, wọ́n kàn bí mọ́lẹ̀ ṣáá ni. Ọlọ́run ló bá ọ̀pọ̀lọpọ̀ wa ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa, Ọlọ́run ló mú wa mọ̀nà. Kì í ṣe gbogbo nǹkan tá a mọ̀ lónìí, Kristi tá a mọ̀ lónìí, bí ìgbé ayé wa ṣe lónìí, bí ìgbà tó jẹ́ pé Ọlọ́run kàn deposit sínú ọpọlọ wa ni, kò sẹ́ni tó kọ́ wa. Ìrìnàjò wa kàn lọ bẹ́ẹ̀ náà ló ṣe máa rí fáwọn ọmọ wa nígbà tí Ọlọ́run bá wọn ìrìnàjò ayé wọn. Ìgbà tó yẹ kán ṣubú, wọn ò ní ṣubú. Ọjọ́ tó yẹ kán join bad gang, kò ní ṣeéṣe lọ́jọ́ yẹn. Ọjọ́ tó yẹ kán bẹ̀rẹ̀ sí mu ìmúkúmu, wọn ò ní lè rí mu. Ọlọ́run kan bá wọn ṣe kúkú, ẹ wà máa wo ìṣerere wọn, inú ayé máa dùn wọn ni Olúwa ṣé mo dẹ̀ ṣàṣeyọrí lórí ọmọ. Ẹ̀yin kọ́, àwọn àdúrà wọ̀nyí tẹ̀ ń gbà ní òun ṣiṣẹ́ nu ayé wọn. Á sọ fún ọ lẹ́ẹ̀kan sí, Jésù Olúwa, ẹ jẹ́ kí ojú yín bá mi rìnrìn àjò ayé mi. Ẹ ràn àwọn ọmọ mi lọ́wọ́ lónìí, ẹ jẹ́ kí ojú yín bá àwọn ọmọ mi rìnrìn àjò ayé wọn. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, ẹ jẹ́ kí ojú yín, ẹ jẹ́ ó bá mi rìnrìn àjò ayé mi. Ẹ jẹ́ kí ojú yín, ẹ jẹ́ ó bá mi rìnrìn àjò ayé mi ní orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ kí ojú yín bá mi rìnrìn àjò ayé mi. Olúwa ràn mí lọ́wọ́, Olúwa ràn mí lọ́wọ́, Olúwa ràn mí lọ́wọ́, Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi. Ẹ jẹ́ kí ojú yín bá mi rìnrìn àjò ayé mi. Ẹ wo àwọn ọmọ mi, ẹ wo ẹ dárúkọ àwọn ọmọ yín fún Ọlọ́run. Ẹni kí ojú Ọlọ́run kó bá wọn rìnrìn àjò ayé wọn. Ẹ rí i pé Ọlọ́run á tún ayé wọn tò. Olúwa jẹ́ kí ojú yín bá àwọn ọmọ rìnrìn àjò ayé wọn, kí ayé wọn lè gba ìtúntò ní orúkọ Jésù. Olúwa ṣàánú fún mi lónìí lórí àwọn ọmọ mi, Olúwa ṣàánú fún mi lónìí. Ẹ jẹ́ kí ojú yín bá wọn rìnrìn àjò ayé wọn. Tó bá pẹ́ àwọn ọmọ yín ó ní nǹkan tó kùnú ayé wọn, ẹ gbàdúrà yìí dáadáa. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wo tí bá pè àdúrà báyìí, kì í ṣe àwọn ọmọ tó ń fún àwọn òbí wọn ní ìṣòro nìkan ló wúlò fún. Mọ́mì, ẹ máa wo ọmọ yín yẹn, báyìí náà ó yẹ kó ti lọ́kọ. Ẹ wo ọmọ yín yẹn, báyìí náà ó yẹ kó ti níyàwó. Ẹ wo àwọn ọmọ yín yẹn, báyìí náà ó yẹ kí iṣẹ́ ti dúró lọ́wọ́ ẹ̀ náà. Mo yọ ọdún tẹ́ fi nurture ẹ̀ kó kàwé ni. Nígbà tó wá kàwé tán, ilé ló jókòó sí. Ẹni kójú Ọlọ́run bá rìnrìn àjò ayé ẹ̀, káyé ẹ̀ lè gbàdúrà. Ó yẹ kó ti yé yín báyìí náà pé bí ọmọ yín bá ṣe gbádùn sí, bẹ́ẹ̀ náà ni ọkàn yín á balẹ̀ sí. Ẹ já tún àdúrà yẹn gbà ìjọ pé Jésù Olúwa, ẹ jẹ́ kí ojú yín bá àwọn ọmọ mi rìnrìn àjò ayé wọn. Ẹ̀yin náà gbà fúnra yín náà kí ojú Ọlọ́run kó bá ayé yín, kó bá yín rìn àjò ayé yín náà. Ẹ rí i pé nǹkan gùn jù báyìí lọ. Jésù Olúwa, ẹ jẹ́ kí ojú yín bá àwọn ọmọ mi rìn àjò ayé wọn lónìí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, ẹ jẹ́ kí ojú yín, ẹ jẹ́ kó bá mi rìn àjò ayé mi ní orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ kí ojú yín kó bá àwọn ọmọ mi rìn àjò ayé wọn. Olúwa ṣàánú fún mi lónìí. Ojú yín bá àwọn ọmọ mi rìn àjò ayé wọn, ojú yín bá àwọn ọmọ mi rìn àjò ayé wọn, ojú yín jẹ́ kó bá àwọn ọmọ mi rìn àjò ayé wọn. Bàbá, Olúwa mí sí wọn lónìí. Ẹ jẹ́ kán gba ẹ̀mí sí lónìí, ẹ jẹ́ kán gba ẹ̀mí sí lónìí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wò, ẹ má jẹ́ ń tàn yín, èmi ò kí ń rí negative o. Irọ́ o, kì í ṣe àṣà mi nìyẹn. Ó sì nídìí tó fi rí bẹ́ẹ̀. Pé kíní kan ṣẹlẹ̀, mo máa fẹ́ gba kíní báyìí, mi ì máa rí gba, mo máa fẹ́ pass lọ́dún yìí, mi ì máa pass, mo fẹ́ ṣe driving license, wọ́n máa ní mo fail, Olúwa, ogun wo ló tún jà mí báyìí. Irọ́, mi ò kí ń rí bẹ́ẹ̀. Tó mo gba Ọlọ́run gbọ́ tó ní ohun gbogbo ń ṣẹ́pọ̀ fún rere fún àwọn tó fẹ́ Olúwa. Ó sì nídìí tí mo fi ní attitude yẹn. Ó nídìí. Máa ń sọ fún àwọn èèyàn that cares to listen. Ó
wípé kí gbogbo nǹkan tẹ́ kà sí nǹkan bàbàrà yìí ìsinmi ilé Ọlọ́run ló ṣe pàtàkì. Kí ló fà tí mo fi sọ bẹ́ẹ̀? Mo rí kinní kan ni nígbà tí Ọlọ́run dá ayé ní Genesis chapter 1 ọjọ́ tí mo kọ́ bá pàdé mo ní what? Mo ti ka bíi dáadáa mi ò máa rí kẹ Jésù ṣeun lónìí nǹkan mo fi parí kíkà yẹn nìyẹn lọ́jọ́ yẹn. Ìdí tí mi ṣe kí ní negative nìyẹn o. Ìdí ẹ̀ ni wípé nínú ìṣẹ̀dá mọ́mì ẹ gbé báìbù yìí tẹ́ bá ẹ sùn kẹ́ jí ẹ lọ bí iṣẹ́ kẹ́ dé tẹ́ bá ti wà ní tẹ́ bá ti ráàyè bí 15 minutes tó ẹ lọ ṣe research yẹn nínú ìṣẹ̀dá ayé ní Genesis chapter 1 yẹn àṣírí tí mo mọ̀ ó tó mẹ́ta tó wà nínú ìṣẹ̀dá àṣírí ńlá ṣe eré tó unique jù ni mo fẹ́ sọ lálẹ́ ẹ̀yin náà lọ ṣe research yẹn kẹ́ ẹ sọ fún mi ṣe gbọ́ mà ẹ lọ ṣe research yẹn ẹ send email sí mi ẹ máa rí contact page wa ẹ̀yin máa fẹ́ mọ̀ bóyá ẹ ṣe research yẹn tòótọ́ tẹ́ ẹ bá wo ṣe ọjọ́ kìíní nígbà tí Ọlọ́run máa sọ̀rọ̀ ó sọ pé and it was good pé ó dára Ọlọ́run sì sọ pé ó dára and God saw that it was good yẹn ó bẹ̀rẹ̀ ẹsẹ̀ kẹrin lẹ́tí máa bẹ̀rẹ̀ sí kà nígbà tí Ọlọ́run parí iṣẹ́ ọjọ́ kìíní tó dá ìmọ́lẹ̀ nígbà tó dá ìmọ́lẹ̀ tán gbàrà báyìí ẹ̀yìn ń tà ká ní ẹsẹ̀ kẹrin ni pé and God saw the light that it was good. Bẹ́ẹ̀ ló ń ṣe lọ mi ní mẹ́nu bà àwọn kankan torí mo fẹ́ kẹ́yìn náà kà kẹ́ wá sọ àwọn àṣírí tẹ́yìn náà rí. Bẹ́ẹ̀ ló ń ṣiṣẹ́ lọ nígbà tí Ọlọ́run máa dé iṣẹ́ ọjọ́ kẹfà the last day tó fi iṣẹ́ nìyẹn ọjọ́ kẹfà ọjọ́ yẹn ló dá ènìyàn. Ẹ jẹ́ mọ̀ pé Ọlọ́run ò sọ pé ìgbà tó ń ṣe ọjọ́ kẹfà tán it was good. Ọlọ́run Bíbélì sọ bẹ́ẹ̀ ẹ lọ wò dáadáa mo sọ̀tọ̀ fún yín nǹkan tí Bíbélì sọ yàtọ̀ sí it was good. Ṣé kàkà verse 31 lẹ́tí máa rí ní Genesis chapter 1 yẹn Genesis chapter 1 verse 31 ẹ rí i pé nǹkan tí Bíbélì sọ bẹ́ẹ̀ ni pé then God saw everything that he had made and indeed it was very good. ó wá ní so the evening and the morning were the 6th day. Nígbà tó parí iṣẹ́ ọjọ́ kẹfà kò sọ pé iṣẹ́ tó ń dá lọ́jọ́ yẹn pé it was good ó tún sọ pé ó ní it was very good. Ìyẹn pé nínú ìṣẹ̀dá Ọlọ́run ènìyàn nìkan ni Ọlọ́run sọ pé it was very good fún. Yorùbá ẹ̀ ní ó ní oh God ó ní Ọlọ́run sì rí àwọn gbogbo tí ó dá ó dára gidigidi. Àṣálẹ́ àti òwúrọ̀ ó jẹ́ ọjọ́ kẹfà ọjọ́ yẹn ó dára gidigidi. So to me ohun tí ò bá dojúkọ mi bí a nu iṣẹ́ ìránṣẹ́ tó máa gbẹ́lẹ́ nu pé Jésù ṣeun it is to your glory kí ni kàn fẹ́ ṣẹlẹ̀ nìyẹn mi ò àwọn yẹn máa ń wò pé mo ní nígbà tí mo wà lọ́dọ̀ gbogbo ọ̀rẹ́ mi pátá wọ́n ní orúkọ kan tó máa ń pè mí wá ní ṣé wọ́n ò tiẹ̀ ní ròònù ni màá dẹ̀ dáhùn ló máa níbi ìpẹ́ mọ̀ torí pé gbogbo nǹkan táwọn bá kà sí yẹn mi ò mọ̀ mo gbà pé it's part of my journey kò sẹ́ni tó kọ́ mi o tí wọ́n mo ṣe ní kẹ́ gbàdúrà fún àwọn ọmọ yín o ẹ̀yin ò pé kí ojú Ọlọ́run kó bá rìnrìn àjò ayé wọn kò sẹ́ni tó kọ́ mi òye yẹn kàn wá sọ́pọ̀lọ́ mi ni pé Ọlọ́run ò sọ pé nǹkan tó ń dá ò dáa mi tí ní àṣírí tí mo sọ fún yín lé ní mi tí mọ̀ ń gbà yẹn o but mo sáà kọ́ lọ́n sọ pé dáadáa nǹkan tó ń dá so dáadáa láyé mi ṣùgbọ́n tá a bá farabalẹ̀ kẹ́kọ̀ọ́ yẹn rí i pé nígbà tó dá ènìyàn kò sọ pé it was good nǹkan tó sọ ni pé it was very good tẹ́ ẹ bá dẹ̀ rí ayé yín pé ó wà very good ó máa very good eventually o ṣùgbọ́n tẹ́ bá rí ayé yín pé ẹ lógun ogun lẹ́ máa jà o tẹ́ bá rí ayé yín pé àwọn kan ló ń ṣe yín wọ́n á máa ṣe yín ni o mo sì máa fi evidence ẹ̀ hàn yín dáadáa ṣùgbọ́n nínú àdúrà kì í ṣe é ṣe láti máa kó evidence jọ àdúrà làlá wa gbà ẹ rí oh my God ẹ wò ó báyé yẹn bá ṣe tán láti bàjẹ́ ẹ kò wá ní ríra ẹ mọ́ òun ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì lónìí o wọn ò ríra wọn mọ́ wọn ò mọ ohun tó yẹ kán ṣe ẹ dípò kán máa bẹ Ọlọ́run fún àánú dípò kán máa ṣe àwọn kùdìẹ̀kùdìẹ̀ ayé wọn kán máa make changes lórí ayé wọn dípò kí wọ́n jẹ́ olóòótọ́ sí Ọlọ́run irọ́ ni o òró náà máa wá ara kiri o òró tó wọ́n gbà pé bó òró bá ṣe wọ́n tó ló ṣe lágbára tó ẹ ìgbọ́wọ́lé kan ṣàtú ọwọ́ dé wọn lórí yẹn onìkan náà mọ̀ pásítọ̀ bá lè kélé wọn lórí yẹn wọ́n máa wá kiri ẹ wọ́n máa sanwó ẹ wọ́n lè ní kí sẹ́ni mi lọ sí àwẹ̀ 70 days á máa yọ ṣẹ̀ṣẹ̀ ni kò ríra ẹ̀ mọ́ torí pé Sátánì fẹ́ bá tiẹ̀ jẹ́ ẹ̀rí
a sọ fún Ọlọ́run lẹ́yìn fún yín ní àdúrà kan tó simple ó simple gan a sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ wo àìdá ayé mi sàn oh Lord heal my life's impurities gbogbo àìdá ayé mi Olúwa ẹ wò sàn Ọlọ́run nílò láti wo àìdá ayé wa sàn káyé wa lè máa jẹ dáradára gbogbo àwọn omi tó korò Ọlọ́run lè mú dùn gbogbo àwọn ilẹ̀ tó ṣá Ọlọ́run lè sọ di àbàtà òun ni àdúrà yẹn túmọ̀ sí oh Lord heal my life's impurities Jésù Olúwa ẹ wo àwọn àìdá ayé mi ẹ wò wọ́n sàn ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo àìdá ayé mi Olúwa ẹ wò sàn gbogbo àìdá ayé mi lónìí Olúwa ẹ wò sàn gbogbo àìdá ayé mi lónìí Olúwa ẹ wò sàn Olúwa ẹ wò sàn ẹ wo àìdá ayé mi sàn ẹ wo àìdá ayé mi sàn gbogbo ohun tí ò dánú ayé mi Olúwa ẹ wò sàn ẹ wo ayé àwọn mi lónìí gbogbo àìdá ayé wọn gbogbo ohun tí ọ̀tá ti fi kún ayé wọn lórúkọ Jésù Kristi Olúwa ẹ wò sàn ẹ wo ẹ gbàdúrà ní ìkórìtà ẹ gbàdúrà fún àwọn yín yẹn ẹ gbàdúrà fún ẹ máa mú àwọn yẹn ní kọ̀ọ̀kan gbogbo àìdá ayé wọn pátá kọ́lọ́run kò wò sàn ṣé àìsàn ni ṣé agídí ọkàn ni ṣé ìbínú ni ṣé ìjà ni ṣé ìjẹkújẹ ni ṣé ìmúkúmu ni ṣé ìrìnkúrin ni gbogbo àìdá ayé àwọn ọmọ mi Olúwa ẹ wò sàn Olúwa ẹ wò sàn lónìí ẹ gbàdúrà yẹn tọkàntọkàn pé kí Ọlọ́run kó wo àìdá ayé yín sàn kó wo àìdá ayé àwọn ọmọ yín sàn kó wo àìdá ìdílé yín sàn Olúwa àìdá ayé àwọn ọmọ mi Olúwa ẹ wò sàn lónìí 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 Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí àìdá ayé àwọn ọmọ mi Olúwa ẹ wò sàn lónìí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jẹ́ á lọ sínú àdúrà àánú wa wọ́n ti ń ṣẹ́wọ́ sí mi á lọ sínú àdúrà àánú wa ká sọ fún Ọlọ́run ohun tá a fẹ́ gan bá a ṣe fẹ́ sí mo sọ fún wa mo ní gbogbo àdúrà tá a ń gbà la máa ń fi àyè lẹ̀ fún àdúrà àánú mo lè sọ fún wa orí ìkúnlẹ̀ lèmi ti ṣe àdúrà àánú tèmi ẹ lọ béèrè ẹ má béèrè ẹ má dòdì ẹnikẹ́ni tí bá ti ní ẹ jẹ́ á lọ sínú àdúrà àánú wa mi ò ní prayer point gbogbo ẹ̀ tí mo kàn ń sọ fún yín kẹ́ ẹ máa gáìdì àwọn tí ò lóye ẹ̀ ni ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ ká máa ṣèpẹ́ kí la fẹ́ kí Ọlọ́run kó ṣe gan bá la fẹ́ kí Ọlọ́run kó ṣe ọ̀nà wo la fẹ́ kó gbé gbà ẹ máa gbàdúrà ẹ máa gbàdúrà ẹ máa béèrè ẹ máa bẹ̀bẹ̀ ẹ máa ṣèpẹ́ kí Ọlọ́run kó ṣe ó ní ipá láti ṣe o ó ní agbára láti ṣe o ó ti ṣèlérí pé òun á ṣe Ọlọ́run tó dẹ̀ ṣèlérí yẹn á mú lérí ẹ̀ṣẹ̀ lónìí ó yá ẹ sọ fún Ọlọ́run kó kàyí mọ́ àwọn tí ó yin orúkọ rẹ̀ kó kàyí mọ́ àwọn tó fi ọpẹ́ fún Ọlọ́run torí pé orin ọpẹ́ ó fẹ́ farahàn báyìí orin ìdùnnú fẹ́ farahàn Bíbélì sọ pé Ọlọ́run wa El Rohi ni yẹn ni pé Ọlọ́run tí ó rí á sọ fún Ọlọ́run gbogbo nǹkan tó wà nù ayé tó ẹ kó rí ẹ máa sọ fún Ọlọ́run ètò ẹ kó mú kúrò ètò ẹ kó fi kún ètò ẹ kó ṣe èyí tẹ́ fẹ́ ó yẹ máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ ẹ máa gbàdúrà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run wa àwa tún dúpẹ́ lónìí fún àṣeyọrí àdúrà yìí àyìn lógun torí pé ẹ ràn wá lọ́wọ́ láti béèrè láti bẹ̀bẹ̀ mo gbàdúrà gbogbo ẹ̀kún yín lónìí gbogbo ẹ̀bẹ̀ yín lónìí ní orúkọ Jésù Kristi gbogbo tẹ́ wí kó pẹ̀yìndà nínú ayé yín wọ́n pẹ̀yìndà lórúkọ Jésù Kristi gbogbo àwọn nǹkan tẹ́ fẹ́ kó pẹ̀yìndà nínú ayé yín tó ti sun yín pé ẹ fẹ́ jẹ́ kán bá ayé yín díje mọ́ ní orúkọ Jésù Kristi mo ní wọ́n pẹ̀yìndà lónìí ní orúkọ Jésù Kristi mo gbàdúrà pé Ọlọ́run yóò ra ìgbà padà fún yín gbogbo ibi tí ẹ ti jẹ́ kọ̀tà rọ́wọ́ múnú ayé yín ní orúkọ Jésù Kristi Ọlọ́run á ra ìgbà padà fún yín lónìí ní orúkọ agbára ọ̀tá ó di yẹpẹrẹ nínú ayé yín lórúkọ Jésù Kristi torí pé Ọlọ́run ti ra ìgbà padà fún yín Ọlọ́run dá agbára padà fún yín lónìí láti pàṣẹ fún ọ̀tá nínú ayé yín lórúkọ Jésù Kristi ọ̀tá ò ní rọ́wọ́ mú nínú ayé yín ọ̀tá ò ní rọ́wọ́ mú nínú ayé àwọn ọmọ yín lórúkọ Jésù Kristi ọ̀tá ò ní rọ́wọ́ mú mo gbàdúrà pé ojú Ọlọ́run yóò ṣe àwárí ayé yín ojú Ọlọ́run yóò ṣe àwárí ayé àwọn ọmọ yín ní orúkọ Jésù Kristi gbogbo àwọn àfọ̀mọ́ pípé tó yẹ kó ṣe Ọlọ́run fọ̀mọ́ lónìí lórúkọ Jésù Kristi gbogbo àwọn kan tó ń fún yín ní concern lórí àwọn ọmọ ní orúkọ Jésù Kristi Ọlọ́run fọ̀mọ́ lónìí lórúkọ Jésù Kristi láti òní lọ ẹ bẹ̀rẹ̀ sí wo àwọn ọmọ yín ní àwòrẹ́rìn ní orúkọ Jésù Kristi mo gbàdúrà pé bí Ọlọ́run ti ẹ̀mí ẹ̀bẹ̀ láàyè ẹ máa jẹ́ olóòótọ́ sí ẹyọ kógun lè tànú ayé yín kò mí kẹ́ gbègbè ayé ogun o kò mí kẹ́ àwọn ọmọ yín gbègbè ayé ogun mo fẹ́ kẹ́ gbègbè ayé yín lè dùn jù báyìí lọ tí mò ń sọ nìyẹn orí ọ̀fẹ́ tí ó mú kí ẹ gbé ìgbé ayé tó dùn jù báyìí lọ Ọlọ́run fún yín lónìí lórúkọ Jésù Kristi mo gbàdúrà pé ẹ ó rí àánú gbà mo ní ẹ ó rí àánú gbà lórúkọ Jésù lónìí ẹ ó rí àánú gbà Ọlọ́run ní fojú fo ọ̀rọ̀ yín dá lórúkọ Jésù Kristi mo sọ lẹ́ẹ̀kan sí pé bí Ọlọ́run ti bẹ́tẹ́ mi ẹ̀bẹ̀ láàyè ẹ ó rí àánú gbà lónìí mo ní Ọlọ́run ní fojú fo ọ̀rọ̀ yín lórúkọ Jésù Kristi mo gbàdúrà pé Ọlọ́run yóò tú àṣírí àwọn àṣìṣe àná yóò tú fún yín o àwọn àṣìṣe tẹ́ ti ṣe lánàá lórúkọ Jésù Ọlọ́run tú fún yín lónìí
kí ayé yín lè dùn jù báyìí lọ, káyé yín kó lè dára jù báyìí lọ, kí àwọn ọmọ yín lórúkọ Jésù Kristi kán lè gbé ìgbé ayé tó wù yín lórúkọ Jésù Kristi. Ògo Ọlọ́run yóò farahàn, agbára wà láàyè Ọlọ́run yóò ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí ló fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tí ẹ̀ mọ́ kó máa bá wa lọ, kọ́lọ́run kó ṣàánú fún wa. Mọ́mí ẹ̀ ti rí àánú Ọlọ́run gbà, dádì ẹ̀yin náà tẹ́wọ́ gbà àánú Ọlọ́run. Ògo Ọlọ́run farahàn lónìí, agbára tí Ọlọ́run fi ń jẹ agbára gan lórúkọ Jésù Kristi yóò ṣiṣẹ́ fún yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.